Gbogbo ọmọ Nàìjíríà pátá porogodo, a kú gbogbo bó ṣe ń lọ yìí o, a kú rògbòdìyàn lọ́tùn-ún, a kú rògbòdìyàn lósì. Kànrànká kíra wa wípé a kú ọdún, a kú ìyèdún, rògbòdìyàn ló ń wọlé tọ̀ wá wá, kọba Aláwùrábí kó bá wa ṣẹ́gun rògbòdìyàn ni. Ijọ́ wo la á bọ́ ńbẹ̀ láyé ń béèrè lọ́wọ́ ara wa. Kí ló ń fa rògbòdìyàn? A kàn ń mùmúlòmú ni, ṣùgbọ́n àwọn tó dájú wà ńbẹ̀ tá a mọ̀ wípé wọ́n wà nínú nǹkan tó ń fa rògbòdìyàn fún wa. Nǹkan àkọ́kọ́ tó ń fa rògbòdìyàn, ọ̀rọ̀ ẹ̀sìn. A gbọ́dọ̀ gba ṣàríà tipátipá. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ òṣèlú. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ síbi analysis tòní. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ wípé iléeṣẹ́ tiwa, ọ̀rọ̀ èrò púpọ̀ kọ́, ká analyse ká dẹ̀ sọ tí ń jẹ́ bitter truth. Bó ti wulẹ̀ kó korò tó, ká sọ kó kúrò ńbẹ̀ ni. Ṣé ẹ rí àwa Mùsùlùmí tó jọ́mọ Yorùbá tí kìí ṣe alákatakítí, tá a bá ní tanra wa jẹ, tá a bá fi ọkàn Ọlọ́run dáhùn ìbéèrè yìí, tí n bá bi yín léèrè, àwọn èèyàn ó ti máa mọrú answer tó yẹ kẹ́ ẹ fi síbẹ̀. Ìbéèrè mi ni pé, ṣé n tó ń ṣẹlẹ̀ láti ara ṣàríà yìí, ìfẹ̀míṣòfò àti ìpànìyàn, ṣó wà nínú ẹ̀sìn Mùsùlùmí? Ṣó wà nínú ẹ̀sìn Islam wípé dandan gbogbo èèyàn gbọ́dọ̀ ṣe ẹ̀sìn yẹn? Ǹjẹ́ Ọlọ́run sọ fún yín wípé ẹ̀sìn yẹn lẹ̀sìn tó lè gbé everybody wọ ọ̀run rere? Now, ta lọ́lọ́run sọ fún? Ṣé ẹ̀sìn yẹn lọ́lọ́run ń sìn? Ṣọ́lọ́run ní kẹ́ ẹ gbèjà òun? Ṣé Ọlọ́run ní kẹ́ ẹ pa ènìyàn bó bá jẹ́ bí wọ́n ṣe ń sọ pé tí ẹ̀sìn yẹn sọ, tí ìwé tí ẹ fi ń tẹ̀lé ẹ̀sìn yẹn tó sọ, tó bá jòótọ́ ni ẹ máa dáhùn wípé ṣàríà sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ kúrò nínú ẹ̀sìn yẹn, pípa ni kẹ́ ẹ pa. Mélòó ni ẹ̀mí tẹ́ ẹ lè dá nínú ẹ̀mí tí kìí tún ṣe ẹ̀mí ènìyàn? Ẹ̀mí èèrà lásán. Mò ń sọ nípa àwọn alákatakítí ẹ̀sìn ni o. Mi ò sọ nípa Mùsùlùmí òdodo. Àwọn tó ń ṣe ẹ̀sìn yìí lókè ọya, wọ́n tẹ̀lé àwọn tó ń ṣe ẹ̀sìn yìí ní ilẹ̀ òkèèrè tó jẹ́ wípé gbogbo ilẹ̀ wọn Mùsùlùmí ni wọ́n. Ǹjẹ́ ẹ̀dá tá a dá wọn la dá wa? Ìjẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ ni wọ́n gbélé àwọn baba ńlá wa lọ́wọ́? Ṣáà ti fi ẹ̀sìn àjòjì àti fi kóra wa sínú ìyọnu nílẹ̀ Yorùbá? Now, tó bá jẹ́ pé gbogbo ìbéèrè yẹn ẹ ní ìdáhùn sí, ṣé inú yín ń dùn bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò nítorí ẹ̀sìn láti sọ orílẹ̀-èdè di orílẹ̀-èdè ẹlẹ́sìn kan ṣoṣo? Ṣé inú yín ń dùn bí wọ́n ṣe ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò nítorí òfin ṣàríà tí wọ́n fẹ́ kó gba gbogbo ayé kan? Ó ń ṣẹlẹ̀ káàkiri. Tí kì í bá ṣe pé ẹ̀sìn yẹn ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ní jàgídíjàgan tí wọ́n fi di alákatakítí, ẹ̀sìn ò níṣòro, àwọn tó ń ṣe ló níṣòro. Ara alákatakítí tó bá gbẹ́sìn lórí náà nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó jẹ́ pé a sọ̀rọ̀ ẹ̀ ní policy man, tí òun aburú tí ó fi máa wọlé tọ̀ ọ́, àwọn nǹkan tí ò yẹ kán kà kún ni wọ́n máa kà kẹ́ṣẹ̀. Kí ló dé tó wá jẹ́ nínú gbogbo àgbáyé, ní àwọn orílẹ̀-èdè àgbáyé báyìí, àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n fẹ́ sọ ẹ̀sìn Mùsùlùmí di ẹ̀sìn àgbáyé nítorí kíni? Ṣé ẹ̀sìn kọ́ wa wípé ká mú èèyàn ní tipátipá lọ́gbọ̀nrangandan láti ṣe nǹkan tí kò tinú ẹ̀ wá? Ṣé Ọlọ́run ló rán wa? Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan, tí n bá rántí ìlú yẹn, màá fi hàn yín níbi tí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ní Sweden tí wọ́n ti lọ attack àwọn ọlọ́pàá, àwọn agbófinró látàrí ìkíni. Kí ló wà láàrin wọn? Ẹ̀sìn àlàáfíà la gbọ́ pé ẹ̀sìn yìí jẹ́, lẹ dẹ̀ máa ń claim.
kí ló dé tí ò wá padà jẹ́ ẹ̀sìn àlàáfíà nípa fífi ẹ̀mí àwọn èèyàn ṣòfò níbi tí wọ́n bá ti ń gbógun ti àwọn ọlọ́pàá nítorí àti sọ ìlú di ẹlẹ́sìn kan ṣoṣo tí wọ́n dẹ̀ ń fi yé wa wípé ẹ̀sìn àwọn ó mú jìháàdì dání tí ọmọ Yorùbá torí ẹ̀ bá pé tọpọlọ ẹ̀ pé tí kìí ṣe alákatakítí tí kò tí ì lọ àwọn ìlú bíi Iran, Turkey lọ gba owó agbára láti gbógun ti àwọn èèyàn àwọn ẹ̀jẹ̀ kò yẹ kó lọ́wọ́ sírú ìgbésẹ̀ irú ẹ̀sìn bẹ́ẹ̀. Ṣé ẹ̀sìn tí wọ́n fẹ́ mú ènìyàn gbà rí tí wọ́n dẹ̀ ń sọ wípé ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá sọ pé òun kúrò ń bẹ̀ lénìí wọ́n á pàdánù ni. Ẹ wo nǹkan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àlàáfíà wo ni ó wà nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Ìtìjú ni pé àkọlé kinní yẹn gan pé Islamists in Sweden attacking police. Ọmọ Yorùbá tó ń ṣe ẹ̀sìn Mùsùlùmí kò sẹ́ni tí ó ń gbógun ti ẹ̀sìn Islam, kò sẹ́ni tó ní kẹ́ ẹ má ṣe ẹ̀sìn Mùsùlùmí. Mo ti decide láti máa ṣe àwọn fídíò mi ní pé mo wá lè pín sí 2 mẹ́ta. Ó tún ní nǹkan kan tó tún ṣẹlẹ̀, màá tún fi fídíò yẹn hàn yín. Nǹkan tí àwọn Arabic, kì í mi ò sọ Saudi o, àwọn tó jẹ́ wípé orílẹ̀-èdè wọn ẹ̀sìn Islam nìkan ni, nǹkan tí wọ́n sọ nípa ẹ̀sìn Islam. Ẹ jẹ́ àjọ. Islamic pages the OS war. The solution, very simple. Jihad fi sabilillah. We don't fear anyone but Allah. We don't fear the United Nations, British government. We don't give a damn. We only fear Allah. Jihad fi sabilillah. And the disbelievers that may surround that community, the Quran has legislated something known as al-jihad, which we would refer to more specifically al-jihad al-qitali, the armed struggle or armed warfare against those elements. What do you think the future is, though, for jihad? Because well, I just said that the Prophet ﷺ, I believe he said in the hadith that al-jihad madin ila yawm al-qiyamah, it's continuous until the day of judgment. Islam is seeking to have a ministry of defense, and the ministry of defense is carrying out the jihad activities. This is natural. Ọmọ Yorùbá tòótọ́ ṣe ti gbọ́ nǹkan tán sọ wípé ẹ̀sìn àwọn wà fún. Wọ́n sọ̀rọ̀ nípa jihad. Jihad ń wáyé látara ṣàríà tẹ́ ẹ̀ bá ti gbà á, tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́, wọ́n sọ di jihad mọ́ yín lọ́wọ́. Ṣé lóòótọ́ ni? Ṣé àwọn tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ àlè Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n ń darapọ̀ mọ́ rèé? Kí ni ìyàtọ̀ àwọn àti àwọn afẹ̀míṣòfò lọ́mọ Yorùbá tó bá jẹ́ alákatakítí? Àwọn northerners ti di alákatakítí ẹ̀sìn Mùsùlùmí tí wọ́n ń wo àwọn tá a sọ bí àwọn Iran, Turkey, àwọn orílẹ̀-èdè Mùsùlùmí míì tí wọ́n ń wò wọ́n láwòkọ́ṣe. Now, àwọn tiwa kan náà wá ń wo àwọn northerners yìí láwòkọ́ṣe. Wọ́n dẹ̀ ń fẹ̀mí àwọn ẹbí wa ṣòfò. Ẹ jẹ́ á gbàgbé pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí north ló ti ń ṣẹlẹ̀ jù, ṣùgbọ́n èyí tó ń ṣẹlẹ̀ ní Kwara, ilẹ̀ Yorùbá ló ti ń ṣẹlẹ̀. Èyí tó ń ṣẹlẹ̀ l'Ondo, èyí tó ṣẹlẹ̀ lọ́wọ̀, ilẹ̀ Yorùbá ni. Ṣó yẹ ká wá rí ẹlẹ́sìn Mùsùlùmí kan nílẹ̀ Yorùbá tó máa jẹ́ alákatakítí, tí wọ́n máa sọ wípé ẹ̀sìn Mùsùlùmí sọ pé kí wọ́n máa pẹ́ni tó bá fẹ́ kúrò ń bẹ̀, ìjàta ni wọ́n ń gbé, kó dẹ̀ wà láàrin irú wọn. Kò í ṣe dandan kó kúrò ní ẹ̀sìn Islam.
ó lè ṣe ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ kó kírun ẹ̀ bọ́lọ́run ṣe ní kó ṣe. Irú ẹ̀kọ́ wo ni wọ́n gbà tí wọ́n fi rò wípé ṣàríà, kí ni ṣàríà wà fún? Ṣàríà yìí máa límìtì wa ni. Wọ́n dẹ̀ fẹ́ fi rọ́pò òfin orílẹ̀-èdè tá a bá dẹ̀ ṣọ́ra. Ó máa ṣẹlẹ̀ káàkiri àgbáláyé torí wọ́n ti múra tán, wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láwọn alákatakítí. Ṣàríà yìí gba àwọn agbésùnmọ̀mí àti afẹ̀míṣòfò láàyè. Tẹ́ ẹ̀ bá ti gbà á, abẹ́ ẹ̀sìn Islam ni ṣàríà wà. Bí ó bá jẹ́ ẹ̀sìn Islam tilẹ̀ Yorùbá, á jẹ́ ti gbogbo àwọn Arab country àti ti Northerners. Ó máa límìtì, ó máa dín yín kù, ó máa níbi ẹ lè sọ̀rọ̀ sí. Ṣàríà máa sọ bẹ́ẹ̀ ṣe máa lùgbésí ayé yín láàrin ìyàwó yín. Ṣàríà máa mú akatakítí dání tí ènìyàn kan tó lẹ́nu nínú àwọn oníṣàríà tí o bá jọ ní gbólóhùn asọ̀ pẹ̀lú ẹ̀ tàbọ́mọ ẹ̀ àbí ìyàwó ẹ̀, wọ́n ó lò against ẹ, wọ́n sì nìkan lọ pa ẹ́ dànù. Ṣàríà máa sọ ohun tó o lè jẹ àti ohun tó o lè jẹ, ibi tó o lè rìn sí. Ó máa change many things tá a bá dẹ̀ ṣọ́ra. Democracy tá a gbé dání, ẹ rí i pé ìjọba àpapọ̀ à ń sọ págbára wọn ò ka. Ṣàríà ló máa báyé democracy jẹ́ káàkiri àgbáláyé. Nítorí pé tí wọ́n bá ti ń lo òfin ṣàríà yẹn tí ò dẹ̀ sẹ́ni tó lè dá wọn lọ́wọ́ kọ́, yóò padà di òfin orílẹ̀-èdè. Ṣé ẹ mọ̀ pé àwọn ọlọ́pàá Hisbah, Kano Muslim Police, ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń arrest àwọn èèyàn tí ò yẹ kán arrest. Wọ́n ti ń arrest Kìrìsìtẹ́nì. Kò sí ọlọ́pàá orílẹ̀-èdè wa tó lè gbà wọ́n sílẹ̀. Kóòtù kò gba appeal ìjàmbá tí wọ́n ní kí wọ́n lọ pa. Kóòtù orílẹ̀-èdè kò fọwọ́ kan òfin kóòtù ṣàríà. Ṣé òfin ṣàríà ò ti máa gba òfin orílẹ̀-èdè? Then ṣé mùsùlùmí nìkan ló wà nínú ayé àti ní orílẹ̀-èdè Nàìjíríà? Mo kí bẹ́ẹ̀ ṣe ń wò wá. Mo kàn béèrè yẹn ni. Ṣùgbọ́n ọmọ Yorùbá, ẹ má gbàgbé o, ìjọ tó bá ní o ṣẹ̀sìn Islam tàbí o ṣe nǹkan kékeré kan tí kì í ṣe ẹ̀ṣẹ̀ ní ìlànà àṣà àti ìṣe tí bàbá tiwa tí wọ́n gbélé wọn lọ́wọ́, ìjọ yẹn ló ń lọ o tó bá ti fọwọ́ sí. Tẹ́ ẹ bá ti gbà á láyè láti lò ó, ìjọ yẹn láyé ìran Yorùbá bàjẹ́. Now, religious, politics, ó ti borílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Tí ò dẹ̀ tí ì sí ọ̀nà àbáyọ kankan tá a bá ń tanra wa jẹ lóko. Ṣépa bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency àti ìjọba àwọn ọmọ àkàṣà. This is agenda, plan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tó jẹ́ pé ó ti di ẹrù ńlá tó ti fẹ́ máa ṣẹlẹ̀ ní gbogbo àgbáláyé. Ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣagbára àwọn lè kà? Kíní kan ni mo fẹ́ sọ. Màá sọ lápá kejì. Ẹ jẹ́ a jọ máa pàdé lápá kejì ètò yìí. Kò sídìí méjì nítorí dátà ni. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Ìkànnì Ìjùgbà Master lẹ tí ń wò wá. Gbogbo ẹ̀dá tó bá wá lọ́wọ́ sí ìfẹ̀míṣòfò tó ń wáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá, idà Ọlọ́run tó gbóná kó máa bá wọn tẹ̀bi tara wọn.